Yawa èmi ni mo fẹ́ kẹ́ máa wí tẹ̀lé la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀-èdè àgbáyé. Ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yìn gẹ́gẹ́ bó bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́. Ìta mú wá fún yín lọ́tẹ̀ yóò tún kà màmá. Ẹ wá kan fìdílé tàbí kẹ fìdílé kan, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì. Ṣẹ́rí kí ní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn, ẹ má gbàgbé láti tẹ̀. Á lè máa ta yín lólobó gbogbo ìgbà kí ìgbà tá a bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí. Ẹ máa bá wa ká lọ. Kódà ìjọba mi kì í máa wá kiri sílé pé kí wọ́n fi mọ̀ pé ìyá ìdí o kò síbi tó wà kan wàláì ọ̀rẹ́dì láti wà. Tí ìdí nọ́mbà yìí lọ́wọ́ tẹ́ni nọ́mbà mi lọ́wọ́ kódà bẹ́ẹ̀ ni kábà lóhùn bẹ́ẹ̀ ha lè mọ yín lára wọn ẹ̀ pè mí wàláì dà yìí lọ kò sì sí tí wọn ó sì gbogbo jábà mi dẹ́rù báyìí ẹ sọ fún ọ pé lẹ́yìn Ọlọ́run kò sí kankan àfijọba yìí gbogbo ọdún ẹ jẹ́ kí gbogbo kálukú wọn mọ̀ pé ẹ ti sáfù bẹ́ẹ̀ bá wọn ṣe mọ́ ẹ ti di tọ́lọ́hùn tán yányá ibi táwọn ọmọ yín ṣe lẹ́bẹ̀ẹ́ ṣe ẹ fẹ́ ṣe ti yín lọ́tọ̀. Bàbá Alifulani wọn làwọn dé lọrin lọ́la inshallah wọn làwọn dé lọrin lọ́la. Bẹ́ẹ̀ bá ti lè sọ bẹ́ẹ̀ fún wa pé ó ti rí bẹ́ẹ̀ yá gbogbo tíyàn bá fi kóyàn láàyè tí mo wà yé mi kọ́ yóò sì já sí rọrùn pẹ̀lú Ọlọ́run àdúrà táwọn àbá ṣe fún wa Ọlọ́run ìjọ gbà bàbá brother wa Ṣọlá Abídèmí wọn ní gbogbo mùsùlùmí ní ó sọpọ́tì wọn. Allahu Akbar. Ẹ bá bínú pé ó ti mọ ẹni tí ẹ ti gbọ́ lórí àdúrà tẹ́ ẹ ṣe inú mi náà wọ̀ torí bí tá a wà yóò ṣe tá a jẹ́ bẹ́ẹ̀ àdúrà ni àwọn tí wọ́n bí wa náà àdúrà náà wọ́n fi lè fún. Ẹnìkan ti ní kí n fa account number wọn pé kí n bá wọn send account number yá nísìn so ẹnìkan ti ní kí n bá wọn send account number yá. Ìyá náà sọ̀rọ̀. Àwọn ẹbí tí ń lọ gángan lọ pé kí ìyá náà sọ̀rọ̀. Gbogbo àwọn èèyàn náà fẹ́ gbọ́hùn ya. Kò sí kankan láàrin àwa àti ìyá wọn o so àìsí nìkan náà lónìí pẹ̀lú ògùn Ọlọ́run kí yóò sì jẹ́ kí gbogbo ara yóò mọ̀ pé o ti tutọ́ lọ. Sọ́ọ̀bù àmọ́ ìgbẹ̀bí kọ́ máa gbà lọ. Kí ìyá wa tó sọ̀rọ̀ gbogbo àwọn Ìlọrin Youth Emirates wọn láwọn náà fẹ́ support ìyá. Ọ̀jẹ̀ bí yóò ti jẹ́ o ebi ẹ̀wọ̀n náà afa àbáde o èmi kà jọ ìwọ̀n ni ojúlówó ọmọ Yorùbá TV wọn láwọn fẹ́ kí gbogbo mùsùlùmí tó wà ní diaspora gbé ká support ìyá ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ wọ́n ti ń dáhùn pé àwọn support wọn. Bismillah. Sallallahu alayhi wa sallam. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sallam. Alhamdulillah. 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 Ìfìgbà kan fọlọ́run sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Ìyá wa láwọn òfìgbà kan fọlọ́run sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Àmọ́ náà mo gbà tẹ̀ wí. Wọ́n láwọn gba gbogbo ohun tí ẹ wí. Ìyá wa láwọn gbà fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìyá wa láwọn gbà fọlọ́run àwọn sì gbà fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ dákun tí ẹ sọ pé ẹ gbà fún Ọlọ́run àtànábì sáàmù yín túláàsì ní àbótọ́ kan yín wá. Wọ́n fẹ́ kí gbogbo ayé mọ̀ torí àwọn onísọkúsọ tí wọ́n mọ̀ sọ pé àwọn mú wọn túláàsì ni wọ́n jẹ wọn pàdé torí pé gbogbo ìgbà tí sídẹ̀tì yẹn ṣẹlẹ̀ wọ́n ní wọ́n mú yín túláàsì ni pé kódà kìí ṣe kò rí bẹ́ẹ̀ pé irọ́ ni wọ́n pa wọ́n dètè lérí yín ni afẹ́kẹ́ kan gbọ́ kí gbogbo ayé gbọ́ lẹ́nu yín. Mo fẹ́ fi àṣẹ Ọlọ́run àṣẹ Elédùmarè mo fi wí gbólóhùn tí mo fẹ́ wí wọn mú mi ní túláàsì mo gbà fún Ọlọ́run àtànábì mi. Sallallahu alayhi wa sallam. Mo gbà fún Ọlọ́run àtànábì mi. Sallallahu alayhi wa sallam. Fáwọn ṣáábí àwọn àlífà. Allahu akbar. Mo gbà fún wọn mo fayé mi fún wọn. Allahu akbar. Tẹ́lẹ̀ náà mi fi Ọlọ́run kalẹ̀ nígbà kí. Allahu akbar. Àmọ́ mi tí mọ̀ tó. Allahu akbar. Ọlọ́run fúnra rẹ̀ hàn. Allahu akbar. Mo wá gbà fún. Allahu akbar. Mo gbà fún pẹ̀lú àṣẹ Allahu Ọlọ́run. akbar. Allahu Mo gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Allahu akbar. Mo gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Allahu akbar. Bismillahir rahmanir rahim. Allah. Inna inshallah fi lailatul qadr. Amin ya Allah. Lailatul qadr ayru min al-fisha. Amin. Masalul malaikatu wa rufiya bi ismi rabbi min kulli amri salamun iya atamati la ilfajr alhamdulillah alhamdulillah alhamdulillah. Ìyá wa
ẹ dákun ayé fẹ́ gbọ́ kẹ́límà kan lẹ́nu yín ká tó máa lọ sísàlẹ̀ ńsìn ìyá wa ẹ dákun mo fẹ́ kí ayé gbọ́ pé n tá à ń sọ yìí wọn ò rábọ̀ yín lọ́rùn ó tẹ̀mí yín wá ni ẹ dákun ẹ jẹ́ ká sọ pé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ìyá wa èmi ni mo fẹ́ kẹ́ máa wí tẹ̀lé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ìyá wa àwa wà lárúkọ wọn ẹ kó oríire ẹ já máa lọ sálẹ̀ alhamdulillah alhamdulillah. àbáwá Suleiman dà ẹ̀yin náà mo fẹ́ kẹ́ sálámà sí gbogbo ayé àbá Suleiman ni o ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa Awwahu Al-Qur'ani ẹ̀yin náà sálámà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. àbá Suleiman báwo nínú yín ṣe dùn tó lónìí. èmi lè ká bínú mi ṣe dùn tí bá ní kí n máa ju bínú mi ṣe dùn tó kò tí ẹ níye bínú mi dùn gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àfáàfáà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Ọlọ́run aṣọ ọmọ wọn lẹ́sàn. àmín àmín. àbá wa Abdulhakeem dà. ọlọ́run fẹ́ sọ̀rọ̀. àbá Abdulhakeem ayé ń retí ojú yín o torí àwọn kan dì náà wọ́n sọ pé àwọn ọmọ àwọn ẹsẹ̀ ọmọ ìyá wa Awwahu Al-Qur'ani irọ́ náà ń pa ọ̀tọ̀ làwọn ọmọ tá jáde ẹ jẹ́ káwọn ayé kan rí yín ká mọ̀ pé lóòótọ́ ni ẹ̀dá kan yín náà sálámọ̀ sílé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. a dúpẹ́ lọ́wọ́ gbogbo mùsùlùmí àgbáyé o àdúgbò àmọ́ lórí orí tí ẹ ṣe fún wa wàláhì àmọ́ Ọlọ́run bá wa dún tí ó ń kálukú wa. ní ẹ bá gbọ́ tí ìyá náà sọ lóòótọ́ n ò fìgbà kan kó pẹ̀lú Ọlọ́run ẹ tẹ́lẹ̀ kódà bá Ramadan bá dé ayọ̀ ń gbà ní. bí ilé yá bá dé ọ̀rọ̀ àwọn tó pa ilé yá tó sẹ́yìn tí ẹ béèrè ládùúgbò wọ́n lè mọ iyọ̀ sàká bàbá parí Ramadan wàláhì tàláhì àmọ́ gẹ́gẹ́ náà ṣe wípé wọn ò tí pé tán Ọlọ́run tún wá fi ara rẹ̀ ràn wọ́n alhamdulilayi ibi tọ́lọ́run ní ọjà sí iná ọpẹ́ ni ìtara náà ti léwò rẹ̀ tẹ́lẹ̀ ní bọ́ àmọ́ ìgbé báyìí ló ṣe yọ alhamdulilayi ọ̀gá rẹ̀. bàbá náà ìdákẹ́ bá sálámọ̀ sílé. alhamdulilayi. àwọn olè tí a gbọ́gbọ́n ni o a máa dúpẹ́ ní tó padà sílẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àbá mi lọ. Allahu Akbar. bàbá wa náà ni o bàbá wa náà ń dúpẹ́ fún gbogbo àgbáyé. mo dúpẹ́ fún gbogbo àgbáyé. alhamdulilayi alhamdulilayi. ọlọ́wọ́ bá àlékún oore tọ́lọ̀ ń bá ṣe fún wa lọ́wọ́ ní káyọ̀. amina inshallah àwọn tá a wà ní Islam náà Ọlọ́run ní yára sí láfi yára pé à ń lọ ya kékeré. amina. ìyá tó tún padà sí Islam náà. alhamdulilayi. Ọlọ́wọ́ bá yọ dùn nínú. amina. lọ́lẹ̀ tó ro kànáà tó ro kànáà. amina Ọlọ́run jọ dùn yín nú papọ̀ inshallah èyí ire tí ó dé bá ìyàwó Awwahu Al-Qur'ani yóò rẹ̀ yín náà inshallah.